pàtàkì kan sọjọ́ ìbí ẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ kájọ délé rẹ̀ kájọ mújọ́jọ́ ẹni àyẹ́sí ló jẹ́ kábíyèsí mo kórí adé mo kálukú púpọ̀ ọba Dr. Olúṣẹ́gun Àbáyọ̀mí Rótìmí arájòjòyè ìlú fẹ́mi lóyè kejì akọ́rẹ́dẹ́ wàánu ni mo wí bàbá tó dáa tó gbajúmọ̀ púpọ̀ mo ti wọ́n bá aládé tó jẹ́ ìbọn pípé mo ti wọ́n bá aládé tó jẹ́ nígbà kẹ́yẹ mọ́ ìmọ̀ ń bẹ lágbárí rẹ̀ tó pọ̀ kẹ́ni ó tó kàwé kó tó di dókítà mọ̀ pé ti sọ́dọ̀ pọ̀ nígboro ni ọba aládé tá a fi ń tan ọmọ ni ẹjẹ́ kẹ́kẹ́rù wa ó sì lọ ayédùn bàtà bí ọ̀dọ̀ ọba jísù ọ̀fọ̀yédùn là ń lọ ilé baba la fẹ́ fi kalẹ̀ sí tá a fẹ́ bọ́ baba tó a fẹ́ bọ́ baba yọ̀ púpọ̀ ọba gbogbo kẹ́rù yẹs mo mẹ́ni yìí mo mẹ́ni àkọlé mo mẹ́ni yìí láwùjọ mo mọ kábíyèsí ọba Dr. Olúṣẹ́gun ọba Dr. Olúṣẹ́gun Àbáyọ̀mí Rótìmí ni mo wí baba tó dáa tó gbajúmọ̀ púpọ̀ kábíyèsí o adára níwà lẹ́wọ̀ ọkùnrin ní í ṣe àpọ́nbẹ́pọ̀rẹ́ pupa yẹmí tèmi nìkan ṣoṣo àwẹ̀ wàrà bí ẹni lọ́ọ̀rẹ́ ẹ̀ sàn náà ìyàwó ọkùnrin gbọ́ngbọ́n gidi ọkùnrin gbọ̀ngbọ̀n gidi a ní púpọ̀ lẹ́wà ẹ jẹ́ ká jọ dúpẹ́ lọ́wọ́ olúwa ọba tó dábàá bọ́ sí 83 years lókè èèpẹ̀ ọgọ́rin ọdún ó lé mẹ́ta àìmọye èèyàn tí wọ́n jọ bí lọ́sọ̀kọ̀ oṣù pàtàkì tí kò ti mú ọ lọ tí wọ́n ti kájú pọ̀ lókè èèpẹ̀ kábíyèsí mo parí búrúbú níwájú bàbá ọba aládé ni mò ń wí o ọba tá a lè máa fi tọrọ bá ní eyín mẹ́nu gún ẹlẹ́yinjú ẹgẹ́ pupa yẹmí kọ́rọ́ńbọ́tọ́ bí ọ̀ká gẹ̀rẹ́ǹgẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ gómìnà òyìnbó òṣùpá ni ó kábíyèsí ọ̀tàkáyé ọba tó dáa tó gbajúmọ̀ ń torí ọba jísù ọba yẹ́lò ọba Dr. Olúṣẹ́gun Àbáyọ̀mí Rótìmí arájòjòyè ni mo wí bàbá tó dáa tó gbajúmọ̀ púpọ̀ ọmọ níyùn lọ́gbà ọmọ níṣẹ́gbẹ́ lọ́kọ̀ ọmọ níyùn lọ́gbà ọmọ níṣẹ́gbẹ́ létí ayé ọmọ àjèjì kẹkọlẹ̀ àjèjì kọlẹ̀ ẹgbẹ́sẹ̀ tí ẹ̀ rán bàbá rí ọmọ awẹ́wẹ́ jà ní kọ̀tún ọmọ awẹ́wẹ́ sọfẹ́ yọ oko jẹ́ ìdí awẹ́ là ń pàtẹ lóko ọmọ tó bí yín lọ́mọ ìdí èrè là ń pàtẹ ẹlẹ́kẹ̀ àwọn aṣíwèrè èèyàn dídìrì èèyàn aṣíwèrè èèyàn wọ́n lọ́wọ́ ìkọ̀tún ọ̀tọ́jà ná ọ̀tọ́jà ná ọ̀tọ́jà rà ọ̀tàyàbá ná nílé ọmọ tó bí yín lọ́mọ ọmọ alágún mẹ́yànyànyàn ọmọ ìṣẹ́lẹ̀ ti gbèrò ìkọ̀tún sọ fi ẹnogún ọmọ olóró àforúdé ọmọ olóró àforúdé ọmọ olóró ìjìnlẹ̀ dandandan ọmọ wọ́jẹ̀rò ọmọ òkèjẹ̀rò ọmọ òṣèré gbẹ́dẹ́gbẹ̀ náà rú ọmọ òṣòro káwọn sọ̀rọ̀ ọmọ ìlú ọ̀pẹ̀sù yìí ọmọ òṣòro káwọn sọ̀rọ̀ ọmọ akúniyọ̀bọ̀ra dúlé ọ̀wà ọmọ ọba níyọ̀yọ̀ ẹ̀wọ̀ ọmọ alágbàsápá inú bíbá bábàbà ọmọ alọ́lẹ̀dẹ̀ ọ̀gbáragáda ọmọ ọba níyọ̀yọ̀ ẹ̀wù kábíyèsí èjìrí ará àsopọ̀ ẹ̀dọ́jọ́dú ẹ̀dùn gbálájà orí igi gbálájà tó olùgbé ìwọ̀n ló ti ìyá ẹ̀ ọ̀dọ́ kìjà bẹ́kìjà 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 bẹ́kẹ́sẹ́ 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 bẹ́kìjà bẹ́kẹ́sẹ́ orí alákìsà tó fi tó ní bá sọ ìran èjìrá kì í jọ̀gàrà àfẹ́ràn orí igi fún mi kí n bá rẹ lé kì mí kí n wà lẹ́yìn rẹ èjìrí ará àsopọ̀ ẹ̀dújọ́bí ọmọ ẹ̀dùn tí ń ṣeré orí igi gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀ bá lẹ̀ jà gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀ bá lẹ̀ lọ́wọ́ ìbámu tó fi lọ́mọ wíwí lójú orógbó ìjùwọ̀n lójú ìyá rẹ̀ èjìrá àkìn èjìrá tí mo bí tí mo jọ́jọ́jọ́ èjìrá tí mo bí tí mo yọ̀yọ̀yọ̀ èjìrí ará àsopọ̀ ọmọ ẹ̀dùn ṣeré orí igi èjìrá wọlé olówó kò lọ ó wọ ilé ọlọ́lá kò lọ bẹ̀ ilé alákìsà ló lọ èjìrá sọ alákìsà tó nígbà sọ ó sọ̀tò sí dolówó èjìrí ará àsopọ̀ ọmọ bá dúpẹ́ ọmọ ọyọ̀ púpọ̀ kábíyèsí ọba Dr. Olúṣẹ́gun Àbáyọ̀mí Rótìmí arájòjòyè ìlú fẹ́mi lóyè kejì akọ́rẹ́dẹ́ wàrùn ìwọ bá sọdún yìí wàá ṣe tẹ̀bí ìlágbára lọ́wọ́ olúwa èmi ọba kẹ́wì ni mo fi bàbá wípé ká ẹgbẹ́ o òdòdó ayọ̀ yín ò ní rẹ̀